àwọn akẹ́kọ̀ọ́ Kwara Poly agbófinró àti àjọ NYSC kojú ara wọn nítorí ibùgbé. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara tí a mọ̀ sí Kwara Poly ti ké sí ìjọba ìpínlẹ̀ Kwara láti dá owó yàrá tí wọ́n ń gbé nílé ẹ̀kọ́ náà tí wọ́n san padà. Ọ̀rọ̀ yìí kò sẹ́yìn bí àjọ àgùnbánirọ̀ NYSC ṣe ti fi ilé ẹ̀kọ́ náà ṣe ibùdó àgùnbánirọ̀ tí wọ́n sì ń lò sí àwọn yàrá tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ náà. Tẹ́ ò bá gbàgbé, lọ́dún tó kọjá ní ìjọba ìpínlẹ̀ Kwara gbé ibùdó àwọn àgùnbánirọ̀ yìí wá sílé ẹ̀kọ́ náà láti ìlú Yípàtà níjọba ìbílẹ̀ Pàtìjì nítorí ààbò. Látìgbà náà ni àjọ àgùnbánirọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti ń lo ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ibùdó ìgbáradì fáwọn àgùnbánirọ̀ tuntun kí wọ́n tó pín wọn sí àwọn ibi iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn. Ṣùgbọ́n lógúnjọ́ oṣù kínní ọdún 2026 yìí ni ìròyìn gbòde o báwọn akẹ́kọ̀ọ́ Kwara Poly tí ilẹ̀kùn máa bá wọlé tí wọn ò sì jẹ́ káwọn olùkọ́ àwọn àgùnbánirọ̀ tuntun tó fi mọ́ àwọn ọ̀gá wọn wọlé sínú ọgbà. Nígbà tó sì di ọjọ́rú tí í ṣe ọjọ́ kejì ìgbésẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí, ìròyìn gbòde pé ìjọba ìpínlẹ̀ Kwara ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara Poly pa ò fúngbà díẹ̀. Nígbà tó ń bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀, ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Kwara Ahmed Isowo Abdulkabir sọ pé kí ìjọba dá owó yàrá táwọn san padà o nítorí àwọn kò rí lò, àwọn kò sì rówó gba ilé síta. Abdulkabir ní àwọn ò tí ì múra fún ohun tí ìjọba gbé ka àwọn láyà yìí nítorí ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ni ìjọba béèrè fún, àwọn kò mọ̀ pé wọn yóò máa lò ó lọ ni. Ìṣòwò sọ pé ní bí oṣù mẹ́ta sẹ́yìn ni mo gbà yìí pé kí àwọn àgùnbánirọ̀ fẹ́ wá lo ilé ẹ̀kọ́ wa fún ọ̀sẹ̀ méjì. Apá ibi tí wọ́n sì fẹ́ lò sí ni ọ́fíìsì NACS wa. A sọ pé kò sí wàhálà, ká ní a mọ̀ pé yóò jù bẹ́ẹ̀ lọ ni a ò bá ti béèrè fún nǹkan tí a fẹ́. Wọ́n lò ó nígbà yẹn wọ́n sì lọ. Ó tó di oṣù tó kọjá tí àwọn akẹ́kọ̀ọ́ ti wọlé wọ́n tó dé. Apá ibi tí wọ́n sì ń lò yìí ni àwọn yàrá àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin. A lọ pàrọwà sáwọn akẹ́kọ̀ọ́ yìí, a sì kó wọn pọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ obìnrin ní yàrá ìgbé tiwọn. Ẹ sì mọ̀ pé kò sí bí a ṣe fẹ́ máa da ọkùnrin àti obìnrin pọ̀ tí àwọn nǹkan kan kò ní máa ṣẹlẹ̀. Ààrẹ NACS tó ṣàlàyé yìí sọ pé ìdí tí àwọn ṣe ń béèrè ẹ̀tọ́ àwọn nìyẹn o. Kwara Poly ló kọ̀wé sí NYSC pé kí wọ́n máa padà bọ̀. Ní ìtẹ̀síwájú ààrẹ NACS, ó ní àwọn aláṣẹ Kwara Poly ló kọ̀wé sí àjọ àgùnbánirọ̀ pé kí wọ́n máa padà bọ̀ lẹ́yìn tí wọ́n ti pàṣẹ pé gbogbo akẹ́kọ̀ọ́ ló gbọ́dọ̀ máa gbé nínú ọgbà, pàápàá àwọn tó wà ní ìpele ìkíní. Àwọn yàrá tí wọ́n kà nípa fáwọn ọmọ tí wọ́n sì ti sanwó rẹ̀ ni wọn kò tún jẹ́ kí wọ́n wọ̀. Ìyẹn là á ṣe ń sọ pé kíjọba dáwó àwọn akẹ́kọ̀ọ́ padà kí wọ́n lè rówó gbalé síta. Ìṣòwò tẹ̀síwájú pé níṣe ni ìjọba ní àwọn fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìsinmi ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn tó jẹ́ pé ìdánwò yóò kù ọjọ́ méjì nígbà tí àwọn yóò bá fi wọlé padà. Báwo la ṣe fẹ́ kẹ́kọ̀ọ́? Bẹ́ẹ̀ sì ni kàlẹ́ndà wa kò ṣeé yí padà. Àwọn ọmọ wa ń sùn káàkiri ìta àti àwọn yàrá ìkàwé pẹ̀lú àwọn ẹrù wọn. Ọ̀rọ̀ tiwa kò wá jọ ìjọba lójú nítorí wọ́n fẹ́ káwọn àgùnbánirọ̀ wọlé. Èyí ló fà á tí a fi ní ẹnìkankan kò tiẹ̀ ní wọnú ọgbà. Torí èyí láṣẹ ti géètì pa, a sì dúró síbẹ̀ fún wákàtí mẹ́ta. Ààrẹ NACS ní lẹ́yìn náà ni àwọn aláṣẹ ọgbà náà lọ kó àwọn sójà, ọlọ́pàá àtàwọn ológun míì wá. Wọ́n fi àmọ́ tàǹkì já géètì, wọ́n sì bẹ̀rẹ̀ sí yin tajútajú sí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n rí o. Kódà wọ́n lọ bá àwọn akẹ́kọ̀ọ́ tó wà nínú yàrá, wọ́n sì fi tajútajú lé wọn jáde. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ààrẹ NACS sọ pé àwọn akẹ́kọ̀ọ́ tó farapa lé ní 100 kan níye látara tajútajú tí wọ́n yìn sí wọn, bẹ́ẹ̀ ni wọ́n sì ti wà nílé ìwòsàn. Kí ni àjọ NYSC sọ? Aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn wa èyí tó bá adarí àgbà fún àjọ NYSC ní Kwara Olúfadéọlá Olúwa Joshua láti gbọ́ tẹnu rẹ̀ sọ̀rọ̀. Onífàdé sọ pé ọwọ́ ìjọba Kwara àti ilé ẹ̀kọ́ Kwara Poly ní ọ̀rọ̀ wà. Ó fi kún pé gómìnà ìpínlẹ̀ Kwara
Abdulrahman Abdulrasaq ló darí wa sí Kwara Poly. Òun nìkan náà ló sì lè sọ ìgbà tí àwọn yóò kúrò níbẹ̀. Adarí NYSC ní Kwara náà sọ pé àwọn ò ní wàhálà kankan pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ Kwara Poly. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ wọn ní ẹlẹ́jọ́. Ǹjẹ́ àwọn aláṣẹ Kwara Poly mọ̀ sí rògbòdìyàn yìí? Aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa tún gbéra lọ sí ọ́fíìsì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Kwara Poly Jimoh Abdul, ṣùgbọ́n a kò bá a níbẹ̀. A pè é lórí aago lọ́pọ̀ ìgbà ṣùgbọ́n kò gbé ìpè náà. A tún kà sí alukoro ilé ẹ̀kọ́ náà arábìnrin Umu Abdullahi, ṣùgbọ́n òun náà kò gbé ìpè wa. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.